pàlàyé wa ẹni sùn gbogbo ariwo tẹ́ ń pa yìí kò lè settle matter yìí ẹni sùn. ọ̀rẹ́ mi wo fẹ́lẹ̀ sílẹ̀ o kí ló ń ṣe ẹ́ ọ̀rẹ́ bá ti dá ẹjọ́ fóònù náà lórí ni ṣe bó ti rí. bàbá olówó àmọ̀ pé kò gbà jẹ́ kú jẹran láfọ́mọ́tì. ìgbà tí mo kọ́kọ́ ń gbá ariwo mi mọ̀ pé torí ọ̀rọ̀ Bùsáyọ̀ lè ṣe wá. ọ̀rẹ́ mi tí ì bá ṣe kú ọkọ mi kí ló mọ̀ mi fẹ́ wá ṣọmọ ọ̀dọ̀ fún ẹ wá ọmọ yín wá fi ipá ó fi bá ọmọ mi láṣepọ̀ ẹ wá fowó lọ̀ wá. ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ méjèèjì adult wọ́n jọ ń ríra wọn wọ́n jọ ṣe nǹkan bẹ́ẹ̀ ni fúnra wọn wọ́n dẹ̀ ti ṣe fúnra wọn nìyẹn ó ti sọ pé máa fún yín lówó kẹ́ lọ fi treat ẹ̀. ikú bọlá jẹ́ ọ̀rẹ́ mi ẹ wọ. nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ṣe nǹkan tí etí ò gbọ́ rí kò dé ṣe nǹkan tó jú òrírí ẹ rí ro eléyìí rí akọ fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. ṣé ìtẹ́ ṣe yìí àgọ́ ọlọ́pàá láti pàdé bẹ́ẹ̀ ni. wọn ò fipá bá a lò pọ̀ ṣẹ́wọ́n máa ń tàn sọ ẹ̀ kò kí ń ṣe fẹ́ jù torí gbà tó ọmọ mi gan máa padà ṣàlàyé fún mi ó ní pé títì express ọ̀dọ̀ ẹ̀ bí ẹ̀ pé kò ṣe títì ọ̀nà ìjókòó sí abúlé pé títì Ìbàdàn sẹ́kọ̀ọ́ ni pé wọ́n ti fẹ́ gan bí ọ̀nà Badagry so ọmọ yẹn gan ti enjoy ẹ̀ wọ́n jọ enjoy tí bá tó bá ní mo fẹ́ fún yín lówó mo kàn fẹ́ fi ṣàánú yín ni pé kẹ́yìn náà kẹ́kọ̀ọ́ lọ fi tírì kẹ́lẹ̀ rí nǹkan tẹ máa jẹ òun ló lóun òṣìṣẹ́ bímọ tí ò bá dẹ̀ ṣiṣẹ́ mi mẹ́ni kò wà mí tó máa ṣiṣẹ́ agbátẹ débí ìṣẹ̀ báyìí. ó dàbí ọ̀nà ìjókòó ó dàbí ọ̀nà Badagry o ó dàbí ọ̀nà express Ìbàdàn o àgọ́ ọlọ́pàá láti fẹ́ yanjú ẹ̀. wọ́n ṣe wọ́n ní olú fi jí wọn lẹ́nu owó ni. èmi ò wá nígbà owó bẹ́ẹ̀ ni àfọwọ́. ìjọba ló fi máa dá sí i. bá a ṣe kúrò ní àgọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni àgọ́ ọlọ́pàá là ń lọ ọlọ́pàá ló dá sí i. yàtọ̀. àgọ́ ọlọ́pàá ni. ẹ̀yìn ẹ̀ tó pè kò ní ẹ̀yìn ẹ̀ tó pè kò ní àwọn akóṣìkò bẹ́ẹ̀. táwọn eléyìí tí ò bá gbọ́ fìdó lásán làwọn eléyìí àgbà tí ò bá lórí òun ló máa ń pariwo ṣáwáṣáwá láwọn èyí tó bá lórí nípa ti ó ti yẹ. báwo ṣe wọ́n ti gbé ẹ̀ gbọ́ngàn máa ṣáàpù àwọn ẹ̀kọ́ tó kú ẹ̀kọ́ ṣe gbogbo lè tó sí ẹ̀kọ́ lè tó sí àti gbọ́ sí sára látàárọ̀ lọ́lọ́ mú ìdí fẹ́ gbé bá. tọ́wọ́ ẹ̀ ṣe máa sùn mí nílé kí ló máa ń ṣe ẹ́ báyìí ẹ tó ń gbé ìyàwó wa bá òun ga tọ́wọ́ ẹ̀ ṣe máa sùn mí nílé àwọn ọmọ ìdílé súnmọ́ tó sè ó ní sùúrù bọ̀bọ̀ yìí ó mí nẹ̀. ohun pé kan tí mo sọ ni pé ọmọ iná tó bá dé ká tó mọ̀ kó tó mojú ara lé kára lé tó mojú ta àkọ́wọ́ kí wọ́n sáré gé wọn síra ká mọ́ wọn fà. bàbá wèrè abinu àbójú gbàgbé pé pool party là ń lọ ni. ẹ mú mọ pé pool party. sọ́ọ̀ lọ́wọ́ abẹ́rẹ́ kó gáàmù. mo mọ pàdí mi. ọ̀yá má bínú ìtò wà yàrá ẹ̀ ń kọ́. ìyẹn ti tó kago gbàgbé mo ti wọn àti ẹ ti tó mi mo ti yẹ ti lọ ó mọ náà ó. pẹ́ẹ́rẹ́ pàdé mi jẹ́ ká ṣàmọ̀ síra ká ṣàmọ̀ síra ó ti jù alẹ́ pọ̀. ó mọ̀ ká ṣàmọ̀ lára. má bínú ìṣá ń ṣe ìjẹ́ fún máa lé mi jáde. ló mi lé jáde báwa ṣe bẹ́ẹ̀ náà ó yọ mí ló jẹ́ àjọ wà náà ni. àwọn náà ló bá lọ. wàá ṣe dán. àbá amúlẹ́dé ẹ ó yẹ wọnú síìtì ẹ wọnú síìtì ẹ máa kékeré sí. Kọ́mọláfẹ́ síbí ni mo pè síbí mo ṣe sọ fún ẹ tẹ àwọ báyìí òun ni ẹ̀rín ọ̀gbẹ́ kójú ò bá sì wá tẹ ìgbẹ́tì ó yẹ kójú tí ìkólé wọ̀ bí mi àwọn màmá yẹn bó ṣe gbé ẹjọ́ ọmọ ọ̀dọ̀ mi yẹn wá síwájú ọ̀dọ̀ yẹn mo ń fẹ́ bó ṣe máa bá mi ṣe tí àwọ òfin tójú ọ̀gbẹ́ tó máa fi dá fáànù. Chief ẹni tí ó gbẹ́ kòtò kò gbẹ́ jìn ẹni tó dẹ̀ kò sí náà kò dá lápá ẹ tí mo bá ṣe máa ń ṣe ìgbà tó náà tún máa mú wọn police station ti wà gangan ni wọ́n tún gbé kéèsì yẹn wá bí ẹni pé wọ́n mọ̀ mú èkúté wọn tọ ológbò tiwa wá ní lẹ́yìn kí ológbò wa fi lànà
nǹkan tẹ́ kàn máa ṣe fẹ́mi ni pé ẹ ti mọ necessary things tẹ́ máa ń ṣe ẹ̀yin ẹ send owó sí mi kémi fi dí àwọn ọ̀gá yẹn lẹ́nu kí n fi dí lẹ́nu á dẹ̀ da ojú ẹjọ́ yẹn á dàbúlẹ̀. àti wọ́n ti sọ̀kò tí ó lè ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó bá ṣe ti lè bá nílẹ̀. ilẹ̀ ló máa gbé mo jẹ́rìí chíìchì 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 ẹjọ́ tá a bá ti dá ní station wa kí wọ́n máa gbé dáàbòjá wọlé kúta. lóyún sí mi àṣẹ́bí ọ̀tí kò kówé kólẹ̀ ṣáwọ́ sí mi. sọ́kòbí aláyíká sọ́fà sóògùn. ẹ̀gbọ́n mi mọ̀ púpọ̀ ibi iṣẹ́ tí mo sọ fún ní ọjọ́ yẹn pé wọ́n ti ṣe attachment ìbára ibẹ̀ lálọ́ láti ń bọ̀ báyìí wọ́n mú wa ìkọ̀ọ̀kan náà nípa bó ló já sí ẹ̀gbọ́n mi. tó ń ṣe ìpara. wọ́n mú wa. tó ń ṣe òtáyà obìnrin fi ń ṣe. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi wọ́n mú. kí ló dé ṣé ẹ pẹ́ débẹ̀ ni. àpẹ́ débẹ̀ o. àbí ráìtì ni yóò da. a ní ráìtì. a ní ráìtì ọ̀ wá mú yín. mo kí ló dọ̀ fi mú yín. wọ́n ní àwọn táwọn nídìí ó ti pé. kò sí yọnu ayé la ti bá ayé la máa fi sílẹ̀ sí. tọ́wọ́ bá mú yín iléeṣẹ́ tọrọ tiwọn ọmọ ẹlẹ́mìí àmú yín ẹ máa ríṣẹ́ èmi náà mi ò sùn kẹ́ ẹ lè sùn síwájú èmi náà ti ń káàkiri ẹ̀dọ̀ ohun èèyàn mo ti ń bá yín wáṣẹ́ mo jẹ́ mọ̀ pé orí mi á pò ṣiṣẹ́ fún yín tí mo ti fọkàn balẹ̀ kó dáa máa dé báyìí ẹ máa fọlá lọ́bàdì. ẹ̀gbọ́n mi kò sí kó ní báàgì kankan. pé olókun á bù òkè bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ ṣe bọ̀. bẹ́ẹ̀ ni. ẹnu orí yẹn ó di lé ẹ ti délé báyìí ní ìsìn kò sí nǹkan kan mọ́ kò sí yọnu èyí ò tó ronú èyí tó wà lé o tó kù. ẹ̀gbọ́n mi bọ́lẹ̀ wá lọ. wọ́n fẹ́ lọ fresh water ni. kò sí wàhálà wa náà. ẹ wá ń bí mo ṣe ń kọ ẹ tó kátẹ́lẹ̀ pé òun ọ̀rẹ́ ló jẹ́ síbí wọ́n ní ẹ̀jẹ̀ tọ́lọ́ tèmi ó jẹ́ ní kí lọ́wọ́ mi ó jẹ́ ní ẹ̀yin náà ó fẹ́ wọnú lé lọ ẹgbẹ́ ẹ lọ pọn mi wá ẹ ṣàgbà. ẹ máa pẹ́ mo ti gba àwọn kìkà kan àti òru a máa rí àlùbọ́sà sí kò ní ọkọ nú o àti ata àti gbogbo làtà ló sàlàyé ìdá ọgbẹ papọ̀ kẹjá kí kúta ti ẹ̀yìn wá dà. bá a ṣe mọ bí ẹ fi yẹn sílẹ̀ ṣó ti yẹn kò sí bá a ṣe lè mọ bí kò sí bẹ́ẹ̀ gbé ìwọ kìnìún àwa yín wá síbẹ̀ ẹ jọ̀ọ́ ọmọ tá a ní kẹ́ arrest ẹ ti padà fílẹ̀. no mi ì lágbára láti fọmọ sílẹ̀. ta ló wá fílẹ̀. gọ́ọ̀mẹ̀ntì náà dá sílẹ̀ station náà release ẹ̀ kì í ṣe mi. ẹ ti jẹ́ dòdò ọ̀gá ọlọ́pàá ẹ lè sọ dodo mú ọ̀rẹ́ mi ṣàánú mẹ́nu omi bá mi ṣàlàyé ọ̀rọ̀ yìí. kí ló dé tí wọn gbọ́ tẹ̀ ń ṣe àtàtọ̀tọ̀ gan tó tiẹ̀ lè sọ̀rọ̀ gan kí ló dé gan ọmọ tá a mú wá sọ́dọ̀ yìí tẹ́ ẹ bá wà tì mọ́lé ẹ ti fọmọ náà sílé àbí lẹ́yìn bá wò pé ẹ ní agbára àwọn kan wà tí wọ́n tún ní agbára jù yín lọ ṣé ẹ ti gbọ́n tí mo sọ fún yín à á gbé ẹjọ́ yẹn kúrò ní ọ̀dọ̀ yín à á gbé lọ sí ọ̀dọ̀ àwọn ẹlòmíì tí wọ́n mọṣẹ́ ju ẹ̀yin lọ nítorí pé ẹ mọṣẹ́. ẹ má wulẹ̀ dààmú ara yín ọ̀rọ̀ tẹ́ ń fà yìí kò tó nǹkan tó ń fà ọkùnrin lọmọ tọ̀hún obìnrin lọmọ tí wọ́n ríra wọn ni wọ́n wúra wọn náà. ọmọ ilé yìí ẹ lọmọ tó ń rẹ́ẹ̀kù ni. I knew it mọ́mọ́ ìkẹ́kọ̀ọ́ tó máa padà ṣẹlẹ̀ náà ni èmi tí mo sọ pé lọ́jọ́ ìgbéyàwó mi lọ tó máa disfẹ́jì mi ẹ wo kọ́ tẹ́ ẹ fojú mi rí mo ti mọ̀ pé kò ní gbẹ̀yìn sí dáadáa wàláhì àwọn woman rights ló máa bá wa parí àwọn woman rights ló máa parí ẹ̀ fún wa. ẹ má wulẹ̀ wé ìṣòwò yín tẹ́ bá lówó lọ́wọ́ ẹ fi ṣe lásìkò kẹtẹ bá ṣe kẹrọra máa jẹ́jẹ́jẹ́ ṣe rí ẹjọ́ tí wọ́n dá ní station wa náà náà máa dá everywhere tí wọ́n bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀. ṣé bíbí pẹlẹbẹ ló fẹ́ fi lélẹ̀ àbí. ẹ̀yin ẹ má wọrí ṣe ti gbọ́ àgbáyà. olóòótọ́ ló ní gàlù tiyín náà ni mò ń ṣe ṣe lówó ẹjọ́ lọ́wọ́ ni. ọmọ yẹn kéré o bíbí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. I need to act fast. Chief. Wàhálà ti wà o. Àwọn parent ọmọ yẹn ti wá sílé mi mọ bó ṣe mọ́lé mi o. Wọ́n ní pé nǹkan tá a ṣe ò táwọn lọ́rùn pé àwọn fẹ́ gbé lọ sí human rights activist. Mo ní ọ̀dọ̀ human rights bíi ti báwo. Bá a ṣe máa tètè act fast báyìí sí ni o. Ó dàbí ẹni pé ti local government yẹn náà máa fẹ́ lọ yẹn náà ló wà nítòsí jù so ó bẹ́tà ká pe ọ̀gá wọn ká mọ bá ṣe máa settle wọn bẹ́ẹ̀ni kò sí wàhálà airport chief ṣe mọ̀ wípé data
call card gbogbo ẹ̀ ni mo fi ń pè yín and at the same time weekend tó ti dé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe o as usual ẹ bá mi ṣe owó weekend. Alright sir. Alright sir. Bẹ́ẹ̀ tí ń rí kò sí wàhálà. Ẹ ṣe fún mi pẹ́. Hello. Mi mo pè yín lẹ́ẹ̀kan náà. Ṣé abúlásì nìyẹn? Ok. Ó yẹ ẹ máa bọ̀ báyìí. Ibi tí mo júwe fún yín lẹ́ẹ̀kan yẹn náà ni náà. Ok. Ẹ jọ̀ọ́, ó wà very important. Bùsáyọ̀! Kí ló sọmọ yìí? Bùsáyọ̀! Ṣé nígbà tí àjọ kan èmi ló yẹ kí ìyá Kórèdé sọ fún mi yìí pé ìyá bíbù ní ká fún lówó, pé ìyá bíbù ní ìdìrànlọ́wọ́? Àjọ tí mo pọnú tí mo fi dá, àjọ tèmi fúnra mi nídìí owó, wọ́n sọ fún mi pé ìyá bíbù ní ká fún lówó. Ọ̀rẹ́ mi, tá a bá ń ṣe ẹgbẹ́ àbí tá a bá ń ṣe ọ̀rẹ́ tó yẹ ká máa wúlò fún wa. Ò ní bínú ni. Wọ́n náà pé àbí ó ní ìdíwọ́ lásìkò. Ìṣòro tó ní tá a bá dájọ́ gan, a lè dáwùjọ fún káfí. Ṣé bọ́sẹ̀ tó ń bọ̀ náà ni ó pọ̀ yìí? Ó gba ètò ń bọ̀ lọ́sẹ̀. Ṣé o rí ìyá Fàrídà kan kówó? Ó ní ìdíwọ́ ní ìgbà tó ń tajà ọdún. Ọ̀nà ọkọ̀ mi. Kí ló dé ẹ̀rọ wọlé ẹ̀rọ wọlé? Ẹni tí ló rí lò ní. Mo yẹ ṣe gbówó oṣù ní. Wọ́n ṣe sọ́bà inú mi kan dùn ní tẹ́fẹ́ bí inú mi ṣe ń dùn sí. Mo ti náwó oṣù àkọ́kọ́ mi, mo máa fún yín níbẹ̀ torí ẹ gbìyànjú gan-an. Ẹ gbìyànjú gidi gan-an torí náà mo tún mọ̀ pé very soon máa kókó stop ẹ̀ torí máa fẹ́ wọ sí sùn, máa lọ sí sùn. Mo ṣe ní kí kókó wálé kí kọ́kọ́ wá sí mi náà. Ikú ló Bọ́lá jẹ́, tí ìgbà ṣe kú Bọ́lá jẹ́, kí ló mọ ìfẹ́ máa lọ ṣọmọ ọ̀dọ̀ fún? Ṣùgbọ́n mo fi lágbára Ọlọ́run, àníyàn rẹ tó o ní, ó pàdé aláàánú. Àbí o Jésù. Àbí o lágbára Ọlọ́run ẹ̀yin náà dẹ̀ jẹun mi pẹ́pẹ́pẹ́pẹ́ ikú ò dẹ̀ ní pa yín fún mi. Àsìkò tó bá yẹ kẹ́ ẹ jẹun mi ikú ò ní pa yín fún mi. Àbí o Jésù. Iṣẹ́ ìwà wà pẹ̀lú ẹ̀. A ò ní wá ẹtì látara lọ́wọ́ náà. Ọ̀rẹ́ mi kò ní fojú sunkún ọmọ ẹ̀ lágbára. Èmi náà ní fojú sunkún tèmi náà. A ní wá wọn ti láti ṣe ọ̀dọ́. Ó dà wó ọ̀rẹ́ mi lọ rè dọ́mọ mi lóhùn. A máa padà fún ríra. Ṣó ti gbọ́? Ó dà kù. Ó ṣe o. Má bínú sí àfàdídà. Mi ò bínú. Ó ṣe o. Owó tajà ọdún mi. Ó dà kò sí wàhálà. Bùsáyọ̀, kí lẹ ṣe fọ́mọ mi ọlọ́pàá? Kí lẹ ṣe fọ́mọ mi? Kí lẹ ṣe fọ́mọ mi? Bùsáyọ̀, ta ló ṣe lẹ́yìn fún mi? Bùsáyọ̀, ta ló fi náà ọmọ jọ mi ẹgbẹ́ mi ojúkọ ẹgbẹ́ ojúkọ eré? Bùsáyọ̀ máa ń lọ àjọ ń lọ ni. Bùsáyọ̀ máa ń sí ìlú àjọ ń lọ ni. Investigation ti lọ lórí ẹ̀ ló ti yé yín. Ẹlẹ́ṣẹ̀ kan ò lè lọ láì jìyà. A ti gbé àwọn ambulance tí ń bọ̀ ẹ pẹ̀lẹ́. Ẹni sùn madam. Ojúkọ ẹrẹ. Madam, sorry ma. Ẹ pẹ̀lẹ́ ma. Ẹ̀dá mi ò dára wọ́n ṣeré mo ṣe dàpọ̀. Ta ló ṣẹlẹ̀ fún mi? Wọ́n ti fi náà wọ́n jọ mi. Bùsáyọ̀. Ọ̀nà máa dọ̀wọ́ bí. Investigation ti lọ lórí ẹ̀ sorry ma. In fact, èmi gan mi respect ẹni ṣiṣẹ́ bẹ́ẹ̀ àjẹ̀yìn wá dẹ̀ tó so chief ní ká fún ní package. Chief ó ti máa ń jẹ gbogbo ìgbà wọn tẹnu bá jẹ ojú àti ìwà ní ká fún ìtọ́ ní ká fún nílé torí iṣẹ́ tẹ ṣe ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ chief kì í ná náírà dọ́là ló wà ń bẹ̀ fún nílé. But èyí tí wọ́n transfer fún mi ó sì wà nínú àkáǹtì mi tí ì ná débi kan. Ṣé rí ilé
ó yàtọ̀ sí oúnjẹ tí ń gbà torí pé ọmọ ti ní ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ti tó bá ti ẹ̀ rìn á ti rìn jùlọ tipẹ́tipẹ́. ó dà bẹ́ẹ̀ èmi láìka àwọn iṣẹ́ tó bá neat tó clean sísìn yẹn ti lẹ́jọ́ ká ṣe mí nìyẹn àbí. a máa ṣe mí. ní ní ipò alámà. ẹ̀wẹ̀ má tiẹ̀ dá lóhùn jàre àdúrà tẹ̀yìn máa gbà ní pé ká máa rí iṣẹ́ yìí mú wa kẹ́yìn lè máa rí nǹkan. bẹ́ẹ̀ ni ẹ wò ẹ ṣe tẹ bá délé ẹ bá mi kí chìfẹ́ ni mo rí ọwọ́ wọn pé mo mọ̀ ọ́ lóore mo dúpẹ́ gan-an àná àwọn ibi tó yẹ kí n fi owó yẹn dí èmi náà fi díbẹ̀ bó bá ṣe ń lọ máa bá wọn sọ̀rọ̀ lórí fóònù. sí wàhálà ẹjọ́ ìṣẹ́ ti. jáde orí ẹ o tí àwọn tó kù tàbí ọlọ́ba dé náà àwọn náà wọ́n á padà kò kí ìgò méjì 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 ẹ̀. àmọ́ fọ mi wọ́n pé 6 months ló fẹ́ mi àgbàrá náà. chief mo gbà mí mo gbà mí ẹ ṣeun gan wọ́n chief mo ti rántí ẹrù lọ fún ọ àwọn ọmọ ọ̀rẹ́ mi Lambebe ó wà ní òṣìṣẹ́ òde nìtì ẹ bá mi ràn lọ́wọ́. ọmọ ní Lambebe tó ń sọ yìí ọkùnrin ní àbúrò yìí. obìnrin ni ẹ ràn mí lọ́wọ́ wọ́n ló fẹ́ ràn mí lọ́wọ́ òbí ṣe pé mi kò fẹ́ ràn mí lọ́wọ́ kó bí mo ṣe wà èyí gbọ̀ngàn ní ìjọba nígbà tó mọ ọ̀dọ́ ti níbi tí lọ sí wọn mọ́ lára àtàtọ̀ ìlú náà tí mo fi kí ẹ kí n gba ọmọ ọ̀dọ́ mi láti sọ fáwọn ẹjẹ tí wọ́n fún wa lọ́mọ ọ̀dọ́ wọn ti lè kẹ́kọ̀ọ́ ẹjẹ tèmi ti bó o. ìwé ìtẹ̀jẹ̀ ọmọ Lambebe tí mo sọ yìí ọmọ yẹn ṣiṣẹ́ gan. kò sí ọ̀rẹ́ ìròyìn tó mú àyè tó dá. Lambebe ọmọ rẹ mi ní bàjọ́ mi bàjẹ́ àbúrò sọ fún pé o ti ríṣẹ́. ó parí ó jẹ́ ní iṣẹ́. wọ́n lè wá bá mi nílé ní àárọ̀ láti fi yáwó ló ń jẹ wá ní ilé. ó ní ìkọ̀kọ̀ táwọn ọmọ ọ̀dọ́ máa ń ṣe fún wa nínú ilé wa torí la ṣe máa ń láìkì láti gba ọmọ ọ̀dọ́. a ti ní ìdẹ́bẹ̀ tó. tí o bá mi ẹ ṣe. dìpátímẹ́ǹtì ọmọ ọ̀dọ́ yẹn ti láàkì fún mi àbíjì ọmọ ọ̀dọ́. ló wá náà tí kò jẹ́ ní ọmọ ti jẹ́ ní kò jẹ́ ní bàbá mi ní gbogbo àgbẹ̀ jẹ́ ní ẹ̀ṣẹ̀ ọkọ̀ ohun tí àwọn láti máa ń pàdé rẹ́gúlálì tí kọ̀ọ̀tà fẹ́ fún oṣù tí mo sẹ́ni tí bẹ́ẹ̀ láti máa ń pàdé wà nínú wáìdà àgbà. Bastard. ọmọ yẹn ṣe po ó ṣe rẹ ó ṣe po ọmọ yẹn da ẹ ó wá sọ pé òun ṣe bàbá pami. àlàyé fìyẹn lẹ èdè tó ń ṣe nígbà pé mo ti mú wèrè gan. Ọlọ́run mo ti mú sàrímà sùn. Ọlọ́run jẹ́ ń wọlé kí n lo 10 minutes nígbà. màmá àwọn ẹ̀mí níbo òun mú mi ṣe rí sá. màmá ṣe bẹ́ẹ̀ kẹ́ sáré ọmọ yẹn mọ́lẹ̀. màmá ṣe bẹ́ẹ̀ bọ̀bọ̀ ìjà rẹ̀. paparazzi náà ṣe ọjọ́ ilé fún mi dáadáa lẹ́gbẹ̀ẹ́ mi wọlé. èmi ò tẹ́wọ́ wọ ọ̀gbẹ́ni má paparazzi náà mo jẹ́ bá tẹ́wọ́ orúmù lè ṣẹ́ ni àwọn. àwọn ìkọjá ìwọlé lè ṣe bí pé kí n. máa ní bí tó tẹ́wọ́ ọmọ tẹ́wọ́ orúmù fún mi. ọ̀làyé kò ní ọmọ ọkùnrin. sọ pé àbí ọmọ. ẹgbẹ́ wọn ni ó ń sọ sọ́wọ́ dáadáa ní ẹgbẹ́ ọ̀dà. ẹ ṣé mo sì bá rí ọgbẹ́ náà wọlé rẹ. tó o gbọ́ ìdúró ilé ẹkún tẹ́ ó lé lẹ́dẹ̀ òkú la ṣe ṣe ìdúró àwọn ọmọ làákò. ẹ kó padà yìí lọ sọ ẹgbẹ́ lẹ́nu tó yìnbà yìí. o ti wà límìtì o ti wà límìtì. ẹ yọ fún mi kẹ́lẹ́ ká wọ límìtì lè dẹ́ wọ̀. ẹ jẹ́ ọkọ̀ fúnra yìí lọ́la bàtà sí lọ́la bàtà sí ọ̀hún ló bá yín gbọ́ mọ́. wọ́n ti wà límìtì. ẹ wọ ẹkún bẹ́ẹ̀ ṣe ní ọkọ̀ límìtì ẹ ṣàtẹ̀. wọ́n wà límìtì. ẹ fún náà bẹ́ẹ̀ kí wọ́n ṣàtẹ̀ jẹ fún ilé ìgbà báyìí ẹ fún dà bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan tẹ̀ lè ṣe fúnra yín rárá. kò sí ní kò pa ìpàdé. ẹ fún dà lẹ́gẹ́ bá
jẹ́ kán wọlé. Ẹ má bínú irú yìí báyìí èrò máa ń pọ̀ lọ́rùn yín. Ẹ̀yin ni Mr. Lambebe. Àwa ni Tometiza látọ̀dọ̀ leader láti wá. Wọ́n lẹ́ ní ìdánmọ̀ ọ̀dọ̀. Àbúrò mi rè Ọláyínká lórúkọ ẹ̀. Ṣé ní bá ṣe wò ẹ má fi ojú pé ó jẹ́ tù wò bàbá akọ́ṣẹ́ burúkú. Ẹni ilé ìṣiṣẹ́ báyìí. Wàá mú ló ti ṣiṣẹ́ lọ́dún ṣe rìn ní ọ̀dọ̀ Èkó lọ́wọ́ ẹ̀. Mo ń ṣiṣẹ́ sá, mo ń kọṣọ, mo ń gbálẹ̀, kò sí náà oúnjẹ tí mi ò lè dá. Ó tún lọ aṣọ. Bẹ́ẹ̀ akọ iṣẹ́ lórí ojú. Wàá mú ló ti ṣiṣẹ́. Ṣé máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí náà báyìí? Ní kíákíá so far so good. Ó ti yájú pọ̀ ní pé kákọ̀tẹ̀ wàá mọ̀ inú bóyá ọ̀la kó wá o. Oríire abẹ́ẹ̀kálẹ̀ o abẹ́ẹ̀kálẹ̀ o. Àgbà tẹ́tí lé yóò máa lè ṣiṣẹ́ yẹn sí bí èèlò làwọn máa fún báyìí. Ṣé rí ọ̀rọ̀ owó ẹ̀mẹ́ẹ̀ká ti ojú kàmí sọ̀ka. Ní kíákíá. Mú òun lọ sí ibi tí àwọn follow me. Wọ́n mú lọ sí ibi tí àwọn. Ṣé ìdí náà ló máa bẹ̀rẹ̀ ṣe? Oníní. Kò kọ́ aṣọ dání. Àwọn máa lọ sí ibi. Yíká kó oríire o. Ẹlẹ́dàá mi ó dà kí èèyàn bọ̀ rí. Inú mi dùn láti mọ̀ yín o. Inú mi dàtí mẹ̀yìn náà. Ṣé wàá rí ọ̀rọ̀ owó yìí bí èlò lẹ́rù ká máa fún? Ọlọ́run ti kẹ́yìn àǹbẹ̀ lọ́wọ́ làwa. Lídà sọ fún mi pé ẹ máa ṣe wá dáadáa. Torí ọmọ tó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ 30,000 la fún. 30,000. Àmọ́ torí leader àti pé gbogbo nǹkan tó ti yàtọ̀ nílùú sí ẹ̀yẹ ká 50,000 lọ́rẹ̀. Wàásù 50,000 ó ti pọ̀ jù. Iṣẹ́ làwọn ọmọ yẹn náà ń ṣe wàhálà yẹn pọ̀. Tó máa tẹ̀hún bí tí ó ní wálé tó máa wà lábẹ́ ọ̀dọ́ yìí ẹ̀ ní mọ̀ kóró 50,000 naira 50,000 naira 50,000. Ẹ má mú nǹkan. Gbogbo ó sùn lọ́dọ̀ wọn ṣe báyìí. Sọ ẹ̀yin ò ní máa ṣe wàhálà ká fún yín lówó ọdún méjì sílẹ̀. Owó ọdún méjì. 1.2 nìyẹn. Ẹ sà ṣé ó gba lé ìnàbó ra lé. It's just 1.2 million. Wọ́n á fún yín lówó ọdún. Just like that. Ọdún méjì tó ti bẹ̀rẹ̀ ṣe 50,000 ẹ̀ ní mú kó láláyé tó lókè kò ní já wálé. Ẹ má mú. Tilẹ̀ máa mú wa máa mi ṣe tẹ̀lé. Dádì kò ń ṣèkò tó lo mú ìṣòro owó kọ ni ẹ máa tọwọ́n tèmi akọ àríǹjì pé ká sáré wọ Kútọ̀nù ká sáré lọ bọ̀ ṣètìlísítà wọ́n ṣẹ̀ ṣí club yẹn bẹ́ẹ̀ ni ọmọ sẹ́ńtọ̀sì ọmọ kọmíṣánná jẹ́ ti ń lọ bẹ̀yẹn ṣèlú náà pé káàánú gbórí wọlé síbẹ̀ ṣètìlísítà lè mọ̀ pé lórúkọ káàánú lọ bọ́ọ̀lù bẹ́ẹ̀ mo kàn ní ti change kékeré lọ́wọ́ yẹn dádì. bíjì Bọ́lájí tèmi ní Nàìjíríà wà ẹmọye club ló wà tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe káàkiri ní Kọ̀tún ní Yaba ní Sùúrùlérè ẹ fẹ́ máa kówó ònú tiwa ẹ fẹ́ máa kó lọ́bọ̀ mi èmi ò ní owó kankan tí mo lè fún ẹ o. bíèlù. dádì 2 million wà òkè. tí mo bá ti wà máa fún ẹ lórí mi ì lè fún ẹ ju 200,000 lọ. dádì 2 million ń sọ. ná owó mi nínú ìlú lọ ti dìbò fún mi jẹ́ káwọn náà jẹ́ bẹ́ẹ̀ èèyàn làwọn náà ṣébi tí wọ́n ti mọ̀ mí tí mi ò ti ní star tí mi ò ti ní kọ̀ọ̀kan ló fẹ́ lọ náà ó sì Kútọ̀nù mélòó ni Kútọ̀nù tí ò tó ṣòdì. dádì èmi àtọwọn ọ̀rẹ́ mi kakọ wọlé síbẹ̀ kadẹ gbádùn. kọ́kọ́ náà lèmi àti ẹjọ́ sọ àìmọye kílọ̀bù náà náà ṣẹ̀ṣẹ̀ òkun bí tó o bá ti lè gba 200,000 àmókè filẹ̀ mí ní 200,000 ni mo ní. so dádì come to conclusion pé ẹ lè fún mi ní 2 million àbí. máa fún ẹ 200,000 mi sọ pé mi ì fún ẹ lówó. mo ní kọ̀ọ̀kan tó lè dowó o ẹni bí ìdìbò ẹ o. ìyẹn fine. ó tún máa ti ta sùtà sírì fún mi. nice one kájọ sọ.
ọmọ tí bá lè gbé yín débẹ̀ kí ni yìí ó wá di owó gan yín kó wá nínú owó yìí. ẹ ṣe rántí sí yẹn sí ẹ̀yin àti Yínká. Yínká kọ́ni. Yínká is a very very good actor. dadi. Kọ́ máa ń gbádùn àwọn fíìmù ẹ̀ gan. wàláì mọ́mí máa tẹ̀ 6 million wá gbé mọ́tò wọn lọ. Yínká ẹ̀yin àti Yínká ọmọ ọ̀dọ̀ fíìmù yín yẹn má kọ́ra gbé wọn débẹ̀ ni lóní ṣókí. Ọlájí PJ my son ọmọ Àjàní àkọ́kọ́ kì í yára ọmọ tẹ yá bá bí ẹyá ní ìjọ mi. ó máa tún ní interest nínú. èmi ló fi gbogbo ìgbà jọ bí mo ṣe wà ó jọ mí bí mo wọ́n fi nǹkan bá ṣe bí náà tí mo ń tiẹ̀ wọ́n yà máa lọ play fíìmù fún èmi àti ìyá. ẹni kò sówó lẹ̀lẹ̀ sọ. gbogbo eléyìí tí mo ní iná ta ló fẹ́ lọ. mọ́mí ó ti dọ̀rọ̀ mọ́mí. kí ló ń ṣẹlẹ̀ gbọ́ngàn? ẹ wo bí ẹ wá ó dáa pé owó tó níyẹn ó ń gun gan owó yẹn ó ń gun gan eléyìí gbọ́ ọmọ fún mi nítorí ìwọ ló tẹ́wọ́ ọmọ òkè wá wọ yàrá ọmọ tí ẹ ń ṣepo eléyìí wá ká mi wọ́n yàrá kémi jáde ó lé mi jáde nítorí ìwọ ló tẹ́wọ́ ó yá má fọ̀. láì ṣe wèrè ìwọ ọmọ òṣìwò nìyẹn ó ti jẹun tán ó mu pẹpẹ soup ó wá wọlé tó náà ń ṣepo ṣé tòótọ́ ni. màtá yẹn ò lọ fáànà àwọn what are we friends for ṣebí ká gbádùn náà ni àwọn kí ọmọ mi ṣe pé mo lè wá bá ẹgbẹ́ àpàdé mi àfà mo ti mú wèrè ìwọ náà dẹ̀ mọ̀ fúnra ẹ pé mo ti gbé wèrè sí bọ́dì àfà jẹ́ kọ́kọ́ jẹṣẹ́ yẹn kí ìwọ náà dẹ̀ kò dẹ̀ bá ń bẹ̀ after all mi ṣàjẹ́ tán. kò má jẹ ntọ́ ẹ kí ní ìyàdó gan ni anybody can togi sí public toilet ni àwọn mi tí ì ṣe kankan ó dàgbò mọ tí mò ń sọ mi tí ì ṣe kankan ilé ilé mi jáde oníṣòwò òun sanwó ọmọ. òun ló wá já ojú ẹ yẹn wàá lè. wọ́n ti padà sílẹ̀ fún létà náà kí ṣe tó bẹ́ẹ̀ pé mo gbé ń jàjẹ́ kù tiẹ̀. bọ̀dẹ́. àjọ wà ní nàá what are we friends for kò lè tó yẹn náà. dúró kíní náà kò yí ó kàn jẹ́ pé ó dà gbọ́ bẹ̀ tún ìwọ ló máa rí bá wí o. èèyàn tó máa jẹun gbọ́ngbọ́n ó máa tilẹ̀kùn gbọ́ngbọ́n ní tó wáá pè mí ni mo kọ́ wọlé lásán mo bẹ̀rẹ̀ sí ní pé yín já gbogbo ẹ̀ jájú gbogbo ẹ̀ tán gbogbo ẹ̀ àmà ti sórí bẹ́ẹ̀ kóhun tó tẹ̀ ẹ́ sọ pé òun fẹ́ wá sí sáì lásán mo ti ṣe 2 3 4 5. irú àwọn olóńsọ àṣẹ wọlé níṣẹ́ òun ṣe wọ yàrá tiẹ̀ mo wọ yàrá tẹ̀ mi ìsàlẹ̀ ló wà òkèlè mi wà mo ń wọlé báyìí lélẹ̀ jáde nǹkan mo ń ṣe kó kémi jáde mi ti ṣe ọkọ sẹ́. ìyẹn ò ṣe problem ìdájọ́ mi lélẹ̀ tá a bá ṣe fàájì tán bíbá club náà làwọn kò ń lọ àwọn kò ní róòlù wàá wá fi kíní yẹn wàá fi dá méjì padà fún wàá gbọ́mọ méjì fún lálẹ́. síwèrè ó lọ bẹ́ẹ̀ náà. wàá kórí wá gbé wàá ká má lọ ṣètò. àdúgbà méjèèjì ní 9 minutes. àtẹ̀mí wà bẹ́ẹ̀. orí ìṣepoṣepo ló ń wáyé. fẹ́ ra tọ́yò kó tẹ́ fẹ́ lọ ra àwọn nǹkan tó wà valuable àti kó tẹ́ lè jẹ ẹ gbọ́dọ̀ ra nu store ṣó ń gbọ́n bíi pé ṣe pé kó má lè control ìtàbá dínú store kó tẹ́ lè jẹ àti kan tó bá wà valuable lè kẹ́ra bá jẹ́ ti di store kó tẹ́ bá rà ẹ̀ snap ẹ̀ sí mi má lè send owó sí mi. má ra tọ́yò ẹ má lọ. Madi, kò sí ìwé káàkiri káàkiri ìrùlé. Wàhálà ti wà. Wàhálà. Ọmọ Ọláyínká yìí. Ọláyínká mi. Ọláyínká wọ́n sọ pé òun ti lóyún. Ẹ̀yin tó bá lóyún kí ló kun ti yín dábì. Nǹkan tó bá ti bá dé bá ojú, ó ti dé báyìí nù. Àwọn ògbé bó ṣe lóyún fún ẹ̀yìn sí, wàhálà ló máa jẹ́. Ẹ ti ṣe mistake. Ó lóyún fún mi àṣà, ẹ ti ń blọ́ọ̀gì mi mọ́rọ̀ tí ó kùn mí náà. Ìwọ ló lóyún fún ṣe bí mo rí ẹ, ìwọ ló ṣe mo rí ẹ last day. Dádì, nǹkan tẹ́ mọ̀ pé mo mọ̀ sí 100% aṣọ ẹ̀ tí mo tún ka yín mọ́ orí ẹ̀. Ẹ wá sọ pé mi mo fún lóyún àṣà o. Ọláyínká àjọ ọmọ àwa méjèèjì ìwọ
ìwọ ló wà bẹ́ẹ̀ náà. Daddy ẹ stop nǹkan tẹ̀ ń ṣe always tẹ́gbọ̀n tí wọ́n pẹ́ ilé iṣẹ́ ẹ sọ pé mi ò fún lórí. ṣé o bá ṣe lọ. ṣé kí lọ sọ fún mọ́mí pé fún lórí. ẹ kò sórúkọ mi tó fẹ́ bàjẹ́ ṣe bẹ́ẹ̀ ni lórúkọ tó fẹ́ bàjẹ́ kí ló sọ fún mọ́mí. Daddy ọ̀rọ̀ yìí lọ fà o kò sí kankan tèmi mọ̀ ó máa ń ná ọ̀ lọ́wọ́. Ẹ má máa plug mi sínú ọ̀rọ̀ yìí ẹ̀yin lẹ ní 1.2 but tí bá yín get solution ẹ̀yin lẹ máa lọ fún un màmá yín ra oògùn yẹn máa fún un máa lọ fún tó bá ti gbogbo máa wálẹ̀ ó máa ná yín lówó oògùn yẹn dàbí ìgbà tí mo ṣiṣẹ́ kí n last 2 weeks láti 1.2 tó bọ́ kọfí wá wájú. ìṣòògùn ló ka ẹ̀ lè rí ní chemist àdúgbò mo máa lọ general hospital. ojú ẹ̀rọ mo ti gbọ́ ó ti yé mi ojú ẹ̀rọ máa bọ̀ ojú ẹ̀rọ. dájú 1.2. irú lọ́tà ṣe sí àkóbá Ogun wẹ́lẹ̀. Ogun olè lè báyìí. Kí ló fi ṣe? ogun lè ní pé ó yọ yọ̀yọ̀ ó yọ fẹ́fẹ́ ó kọ̀ máa. Ẹ wo mi ò lò ó. Èmi gbọ́ pé oògùn yìí ṣiṣẹ́ máa ń pààyàn mi ò lò ó. ilé kọ̀ máa fọ everything ó máa yọ lọ́nu. Èṣù ọ̀. sí àkóbá Ogun wẹ́lẹ̀. Ogun olè lè báyìí. Kí n lò ó. Ẹ̀yin lẹ ní kí n lò ó. Òṣùpá àṣepọ̀ tó wọlé yìí. Inú mi ò. Bọ́bí mi. Òkú o. Tẹ́lọ̀ wà lè ṣáájú mi. Mo ti dáwọ́ inú mi ẹ ṣáájú mi. Yé tèmi bá mi ò bó ṣokú lọ ìwọ́n kú onílé ayé mi ayé mi. Ayé mi bàjẹ́ ìgbà mi tẹ́lọ̀ wà lé. Inú mi. Ẹ ṣáájú mi. Inú mi. Mo ti kú. Ẹ ṣáájú mi. Ìmọ̀lẹ̀ ti jẹ́ ṣáájú mi o. fọjọ́ mẹ́ta lẹ̀ ó náà máa kókó jẹ pé a máa kíra pé kí lẹ jẹ kí ló kàn sí pẹ̀lú kí ni mo jẹ báwo lára yìí o kí ló kàn sí pẹ̀lú ara mi ṣùgbọ́n mi fìyẹn lẹ̀ bí mo ṣe pè tó jẹ́ mi inú mi dùn lórí ọ̀rọ̀ tó lọ ni o tọ́lọ́ wọn àgbà bọ̀ ọ́ ní wọ́n ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dì nígbà kan ojú báyìí òun la máa fi rí ìwọ bìyẹ́fù kéńgọ̀ kí fi ẹ̀jẹ̀ sí ẹ lójú ni sílẹ̀ àṣìyù red and red lójú wà lójú gbogbo wa sórí ọ̀rọ̀ láyé ká táàrí àwọn àgbàbọ̀ tó bá fa gbòòrò àfagbó bọ́fà ṣéènì àfarẹ̀ ọ̀rọ̀ láyé ká àti ìrì o mo jẹ́ mọ̀ pé akọ́rẹ́pá báyìí ló kọ́ kùsílẹ̀ Èdùmàrè ìgbà tó láyé ká bẹ́ẹ̀ jẹ́ wà rè ṣìgìdì bí kẹ́kùsí kó wà ní ẹ̀fọ́ ẹ̀wù arípẹ́ńpẹ́ asomọ́ra wọn ọláyé ká bó ṣe rìn kò lè ṣe yẹn wá gbọ́ ẹni tèmi náà bò yes mo lè gbéya ẹ̀ tí n bá rí owó tó pọ̀ tẹ́pọ̀ láyé ká ó ti ṣe decline ó ti lọ fọ́kọ̀ mi ìwọ gbé mi débẹ̀ kò sí tó fẹ́ ṣẹlẹ̀ tẹ́pọ̀ láyé ká ti lóyún ni ìwọ kò gbé mi débẹ̀ máa di ẹnu mi mú kí kọ̀ mọ̀ pé ọláyé ká tó wà rè àríṣẹ́ ìwọ ẹlẹ́wọ̀n o ìyá tá a mọ̀ tí a ní jẹ́ o mo jẹ́ mọ̀ pé wà á ti ọláyé ká bẹ́ẹ̀ jọ wà rè ibi iṣẹ́ tó wà èmi ni mo mú un lọ ibi tí mo wá mú lọ kó lọ ṣiṣẹ́ ọ̀nà òun ò rí èmi ni mo mú un lọ bẹ̀ àbó o mọ̀ pé èmi ni mo mú un lọ ṣé ibi tó ọmọ wa wà tọ̀rọ̀ mọ́ ṣáàní béèrè lọ́wọ́ mi pé ọmọ dà bí àmọ́ tí wàá mú nǹkan mi ò jẹ́ mọ́wọ́ mi ò mọ̀dí ó ní jẹ́ya ìmọ̀dí ó ọ̀wọ́n amúnimóògùn ọ̀ ní sọ pé ẹ́ńtà ti fẹ́ kù ó ní wọ́n plane of ẹ̀dá Àbújá o ìdí tí mo ṣe wá pẹ̀pẹ́ ìgboro láyínká wà mọ̀ pé wà ti ọláyínká ìwọ ṣùgbọ́n mi
bẹ́ẹ̀ ìjọba sọ̀rọ̀. mo ti rọ́lá yín kánsìn ó ti lé lóṣù 3. ọ̀rọ̀ ọlọ́pàá ó ní agbára o àdé láti kóòtù kájí sí ọ̀rẹ́ o ibo ni Ọláyínká wà. ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi Ọláyínká bẹ́yìn ṣe ń wà lèmi fúnra mi ń wà. ìwọ ẹ̀gbọ́n mi ó tó mo ti mọ̀ ẹ́ dáadáa ó ní jẹ́wọ́ ṣebí wà tó Ọláyínká náà lè máa gbé báàgì sẹ́gbẹ̀ nírọ̀lẹ́ tẹ́ ẹ máa dé lálẹ́ ṣé mi mọ ogbó ẹni kọjọ gbẹmí débẹ̀ ibi tó Ọláyínká bá wà má jẹ́ yóò níyàwó ibi tó wà náà wọ́n náà wò rí èmi náà jẹ̀rẹ̀ mi ò rọ́mọ tí mo mú lọ fún ọ ibi tó bá wà sọ fún mi lẹ́rọ̀ kó tó dọ̀rọ̀ ọlọ́pàá. ẹ̀gbọ́n mi mímọ kankan pa ẹ̀ o tẹ́yìn bá ti wá lọ police station á jẹ́ pé mi náà máa lọ iléeṣẹ́ rédíò nìyẹn o kán bá wa wá jáde o mi mọ ibi tó wà o kó má kó bá mi kó má kó bọ́wọ́ bà mí lọ́wọ́ o mi mọ kankan pa ẹ̀ o. ó dájú o ó ti ṣe owó ṣe wà yìí ó wá gbẹ́ta sọ́wọ́ ó lọ gbẹ́ta sí bàràdì àwọn ọ̀pá ló ṣe wà ní bá mi bẹ̀ tí ìbàdí Ọláyínká kọ́tọ́kọ́tọ́ mẹ́ta tọ́ba á fi máàmù gàrí gbé ẹlé tọ́ba ṣẹ́ sínú mọ́tò tọ́kọ̀ máa lè dé ibi tọ́ba fi ṣe ẹlẹ́wà wá o ẹlẹ́wà wá o tẹ́wọ́ apìdá fọ́kà kiri àdúgbò tẹ́wọ́ apìdá fọ́kà kiri àdúgbò bá ṣe onímọ̀ gidigidi bí àtẹ̀wọ́ lára ló ṣe àfi bí igi àgékù tí ìbàdí rí Ọláyínká gbogbo gàrí lọ́ba tó máa wọ̀ máa sọ ó jẹ́ pa òkú ẹ̀. ṣé báyé wá kọlẹ̀kùn wá ní ògbọ́ wa bí ṣé báyé kọlẹ̀kùn wá ní ògbọ́ wa bí kò ṣe ohun tó le inú mi tiẹ̀ pé obìnrin ni mo bá ọwọ́ ẹ̀rọ̀kọ̀ ni mo gbé débi o ọwọ́ líle ni mo gbé débi mo ti múra yín lẹ̀ tí pọ̀ kò ló wà lẹ́nu géètì olówó yín abìnrin ṣùgbọ́n owó èmi ọkùnrin máa fèsì ẹ̀ sọ́kọ́ obìnrin náà ló wà ń bẹ̀ ọkùnrin àti obìnrin ló wà ń bí òun rè ọ̀rẹ́ ẹ̀ńtẹ́ ìpadànù ọ̀gá yín olóògùn owó òun ni mo fẹ́ rí bàbá wọ́ta. a kì í pariwo ń bí báyìí kí ló dé. kí ló dé ẹ ṣé ìṣẹ̀ wá bí ni ẹ̀wọ́ bí òbí ọlá kó jẹ́ bèrè ni o èmi ẹ̀ tó plan ní ilẹ̀ o tẹ́kọ̀ bèrè ló wà lẹ́nu géètì òun rè á fèsì ẹ̀ tẹ́kọ̀ bèrè ni mo bá èmi ọkùnrin rẹ̀ máa ẹ̀ ọ́ gbé kúlá wa o kí ló ọjà kó padà bọ̀ o pé sí ìdájọ́. Lambebe. tàbí bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. kí ni kò ní ṣẹlẹ̀ ẹ lẹ́ o olówó òjijì àfìrìṣògo owó ọlọ́jà wàràwàrà ní ayé. ìsọ̀tì lélẹ̀ náà. ilé ní abo. ẹ má bínú lẹ́yìn tí mo mú yín ká wáyé báyìí tẹ́bánìà yé báyìí lè fẹ́ máa fún un kódà gan ẹ fẹ́ sanwó 5 years sílẹ̀. adéko mọ̀ pé ẹ̀mí ẹ̀ lè fẹ́ sanwó lójú ẹ̀hún owó ẹ̀mí ẹ̀ lẹ́sọ̀ ó ti wà ń bí nìsín òun là rí yín ká mọ́ báyìí. ẹ wá gbọ́ ẹ má máa ṣe mistake ọmọ yìí nígbà tó kúrò lé ẹ̀yin náà ni mo kọ́kọ́ pè wípé àárọ̀ ọmọ yìí o bóyá ọ̀dọ̀ yín ló wà o ẹ̀dẹ̀ bèrè lọ́rùn pé ṣé mo fi owó ránṣẹ́ àbí bóyá gbowó mo sọ jẹ́kọ̀ọ́ ìmọ̀ wípé kò gbowó lọ àjọ máa wá náà ni. ẹbí náà lè máa pè é síbẹ̀ tí lòkó tẹ́ ẹ fẹ́ lò ẹ ti gbé gbálẹ̀ lórí wọ́n ní yàrá kan wà lẹ́kùn lélẹ́yìn ẹ ti gbọ́sẹ̀ lé lórí ó ti pọ̀ ó fún yín ẹ wá dèmí láàmú ọ̀rẹ́ rẹ o táì fẹ́rẹ̀ndì ẹni o èmi ni ẹ̀gbọ́n ẹ o èmi ni ẹ̀gbọ́n ẹ o bí yàrá náà fẹ́ pa mí lẹ́kún àwọn tó láyé ẹ̀yin ológun owó yìí ẹ gbà pé ìkọ́bàlẹ̀ ayé yìí ẹ wá gbowó tán agbowó tán àgbé owó ẹ̀mí ọmọ la gbà kẹ́ ẹ bá kó fún wa gan ṣé kò nìyí dá agbowó ẹ̀mí ọmọ léèdì ilẹ̀ tí mo bá yan àwọn ọlọ́pàá máa dá sí i. sórí lójú àti jáde sí o àti ẹ wo mi ẹ wojú mi ṣé lójú ojú yìí kò ṣe jẹ̀bi olómi o ṣé rí mo ti jáde sí ẹ fẹ́ ti fẹ́ àti ní fúra adìyẹ. ogun o ayé o sọpọdọ o orúkọ sọ yàrá àná ìdánlẹ́rù ìdánlójú o àgbàdo yìí ṣé wàá lórí social media ṣé wàá social media ẹ tẹ máa wà bẹ́ẹ̀ ẹ ní tap tẹ bá jí táàpù yìí lọ ẹ máa sáré káàkiri bó dalógbó táàpù yìí ṣùgbọ́n gbàdúrà àti ọ̀ṣẹ́jì lọ àìjí táàpù yìí lọ tí ilẹ̀ bá ti mọ́ lọ́la tẹ ẹ bá tọ́ táàpù yìí ẹ máa rí pé màá bá orúkọ yín jẹ́ bẹ́ẹ̀ tẹ bá ti wá pa táàpù yìí ẹ rí o ẹ ti wá pa á tún pè pé ọ̀rọ̀ yínká ẹ̀yìn lè pa yínká ẹ fi ṣòkòwò kí ló fẹ́ ṣe má lọ wá o kò sí fọmọdé o ẹ wo bí mo fún yín lé ní sọ́la ó dẹ̀ ti pẹ́ jù tí n bá fi lè rí yínká ààyè ni mo fún yín o ààyè ni mo fẹ́ gbà kọ́ mi tí n bá rí jáde kí ló ṣẹlẹ̀ èmi ló náwó sí kí n jáde èmi ni mo wọlé èmi náà ni màá jáde wo bí àánú ẹ ń ṣe mí sórí bá ṣe lo yínká tọ́ lo yínká àbúrò mi tá à rí mọ́ bóyá máa lò wọ́n náà ní tá à lè rí wọ́n náà mọ́ tí n bá gbé ńlá fún mi máa gbé ní ọmọ géètì
wọ́n ti gbìyànjú burúkú bí ká ṣe rìn lọ́dún ọ̀nà ṣe máa rìn lọ́dún. Ìwọ ló ń tú àṣírí bí chief ṣe pa ọmọ ọ̀dọ̀ àbí. èmi ò sọ wípé èmi ní kébé ọ̀rẹ́ láàrin mi àti mi ìrojú yìí ọ̀dẹ́ ni mo sọ pé ìbẹ́lẹ̀ kan sọ̀rọ̀ kankan. àlàyé wojú gbogbo wa yìí ò sọ ò àgbọ̀ ò sọ kí ló ṣẹlẹ̀. Yorùbá máa ń sọ wípé tójú bá rí ẹnu máa ń dákẹ́ ni. tí àlàbà gbé mi sọlẹ̀ kékeré láti máa gorí ẹni ẹ̀wẹ̀rẹ̀ ó lọ sọ pé èmi sọ̀rọ̀ jáde tá ló fi mp play ọ̀rọ̀ mi mp wo ló fi play ọ̀rọ̀ mi ṣé ó ti wá yé mi àti wà lójú ọ̀gbọ́n ìgbàdì ṣé ọ̀rọ̀ Yínká pẹ̀lú chief kò lè dá fún Yínká tó bá wà Yínká chief ló gbé pé àbúrò mi ni kò sí àbúrò mi o mo gbà tọ́ ni o ọmọ ẹran tó nẹ̀kí ni o kódà pé mi kò fẹ́ pa Yínká yes. máa gbọ́ sórí àṣírí yẹn wàá tú àmọ́ ọ̀run ló máa lọ tú sí. ṣé a máa nẹ́kan fún wèrè yìí láàyè ló kàn tó kẹ̀kẹ́ bá ká ní. mo láìkẹ́ gan mo láìkẹ́ o. chief bọ̀ ọkọ pẹ̀. o ti bá àwọn onítíátà ṣe fíìmù. ṣé o ti ṣe lórí ìtàgé. ara ẹni wa kan ló ń ṣe wọ́n máa ń ṣe rìhásà lójú. olórí àmọ́nù ara ẹni wa. pósítà wàá lọ tú àṣírí yẹn pé wàá tú sí ọ̀run àpáàdì torí mo mọ̀ pé ò lè lo àlùjọ náà. èèyàn tó ń tú àṣírí wà lùjọ náà. o ti gbọ́. àlàyé opportunity wà fún ẹ láti sọ nǹkan tó bá fẹ́ sọ báyìí. Say your last prayer, but this is the end of it. Idiot. Chief, ẹ̀yin wá rí ètí ẹ̀ sọ pé ẹ̀kọ́ orí òkú tẹ̀ ní onítùmọ̀. ìmọ̀ tí mo sọ fún mi lẹ́yìn sọ mo ṣe òkú nìkan ni mo rí ṣẹlẹ̀ tí mò ń rí tí mò ń pè lókù yìí ẹni tó jẹ́ pé tí mo bá rí lójú ayé mo dá a mọ̀ gangan ni ẹ bá mi wá nǹkan ṣe sí ẹjọ́. Kí ni ká wá ṣe sí báyìí? gíga torí kẹ́ bá lè wá nǹkan ṣe sí náà ni mo ṣe pè yìí ẹ bá mi wá nǹkan ṣe sí ẹ má jẹ́ kí n kú báyìí bí gbọ́dọ̀ kú báyìí kò pè mí. ó dà tọ́rọ̀ bá kòkè tó bá kan ilẹ̀ nǹkan tá a máa ṣe sí wa tó bá di alẹ́ máa pè é. ẹjọ́ alẹ́ kẹ́ sọ yìí ẹ má jẹ́ kó ju alẹ́ lọ níṣẹ́ wa mi ò lè sùn mi ò lè wo bí mo ṣe wà kí n máa rí òkú ikú mi ò dá lásìkò yìí ikú mi ò dá lásìkò yìí fúnra yín rárá ẹ ṣe ẹgbẹ́ ó dẹ̀sùn àdálẹ́ yìí náà èrè ọwọ́ ẹ ṣe ẹ ṣe. máa ṣe lórí ẹ̀ padà lẹ̀ máa gbé ẹ ṣe ẹ ṣe. tó yẹ kẹ́ ẹ̀ pín dé pátápátá gbogbo bẹ́ẹ̀ ni kẹ́ ẹ̀ pín dé ṣé ti yẹ yín ẹ ṣe gan ọ̀nà rẹ̀. I trust you leader my leader. ọkú. èmi ò rókù ewo tún ní gbogbo ní. ọkùnjú onígbàtọ̀ ọkú ọ̀ọ́. ṣé èmi ò rókù náà kí ló ṣe bá kẹ́ olóyè báyìí náà. kí ló tún wá ń ṣe ṣì báyìí èmi ò rókù àbí ọ̀rọ̀kùnrin tẹ́ǹdì ni ọ̀run yóò tẹ wáyé àbọ̀ ti discuss kan ni èmi ò rókù ó dẹ̀ ń pariwo òkú gbogbo tó ní ká pé ó dé àti pé ó dé bẹ́ẹ̀ òkú ni wọ́n ń pariwo every time gbogbo ọ̀rọ̀ ó tẹ̀ sí i.
Eli kábàlì nẹ́ẹ̀rì jáde kọ́yìn. Ogun lé mi. Ogun lé mi. Olúwa láì. Ogun lé mi. Láti àbà kẹjọ ogun lé mi. Ogun lé mi. Ó ń lé yín lóòótọ́. Gidi. Ẹni Ọlọ́run kì í bá ìṣòro tẹ bá lè tẹ̀lé yín. Ṣé rí ogun tó ń lé yín? Bí ṣe báyìí lọ́wọ́ máa bà á. Ogun tó ń lé mi. Tí bá lè tẹ̀lé yín, ẹ bá mi sọ òfin ìṣòro ogun ẹ̀ ti pẹ̀tẹ́lẹ̀. Kékeré lówó. Chief ẹ tẹ̀lé mi. Àmọ́ níbi tí ogun yìí ti ń lé mi bọ̀ ibẹ̀ ló lè ní kára gbà lọ èyí ká gbàgbà ṣé kò sí bòmí ta lè gbà. Tó bá yẹ pé bí ìlògùn yẹn ti ṣẹ́rí ibi tẹ́ ẹ̀ ń lọ ìgan ibẹ̀ gan lógún bẹ́ẹ̀ pọ̀ jù sí ẹja padà ní tí mo ti wà wájú yìí ogun kankan ò lè borí yín mọ́. ẹ bá sọ pé kò ní sóògùn mo ṣetán láti tẹ̀lé yín. Àti àṣemáṣe a máa bẹ̀rẹ̀ Sunday school ní 9 10 a máa bẹ̀rẹ̀ Sunday service ní 10. Sunday school ní 9 a máa bẹ̀rẹ̀ school Sunday service bá ti di 10. Má gbàgbé láti wá sí ọ̀dọ̀ nílé nìkú ọ̀jáde là ń lóde. Àdúrà yín àgbà Jésù wà pẹ̀lú yín ní ṣíṣe ẹ ká kàárọ̀ báwo wá ní ẹ̀ tí ṣe tán ni ẹ kí n fún yín ládùúrà ẹ ká torí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ tí bàbá títọ́mọ́ ìjọba mímọ́ tí bàbá yín gbé tí bàbá yín lọ Jésù Kristi Olúwa wa. Ẹ̀sùn àkẹ́bí kò sí ṣòro lálẹ́ yìí. Ṣòro wà lálẹ́ yìí o. Pàápàá ẹ̀ka kọrin Deborah Ambuki ẹ̀dì lálẹ́ yìí o. Ìṣòro alẹ́ yìí máa lágbára gidi ẹ ti gbọ́. Jésù wà pẹ̀lú yín. Ọlọ́run bá wà pẹ̀lú yín. Ẹ rọra o. Jésù àdá sọ̀rọ̀ yín. Ọlọ́run àdá sọ̀rọ̀ yín. Ṣẹ́rí ìtẹ́ ti gan Olúwa wá yìí. Olúwa wá ní kókó tàn mí wá yìí yóò sì dá sọ́rọ̀ ẹ̀ ṣẹ́rí ìtẹ́ ti wá tan Ọlọ́run bá wá yìí yóò dá sọ́rọ̀ yín lábí. Alàgbà ọ̀rọ̀ di ọ̀rọ̀ ara wa báyìí. Ní ìtẹ́ ti wá síwájú Olúwa yìí tẹ bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín Olúwa bá ń láti gbà yín ti yín àti pé pàápàá kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ nípa òkú tó lé yín káàkiri. Òkú tó lè mí káàkiri. Bẹ́ẹ̀ pé tí mo bá ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀. tó gbọ́ ẹ̀ kò sí nǹkan kan mọ́ ogun yín ti ṣẹ́ nìyẹn. Kò sí nǹkan kan ọkọ̀ tó máa lé yín. Mo ti ṣe pátápátá. Òkú ò ní lè rí mọ́. Mo dá yín lójú kò sí ọdún tó lè jọ. Fúnra máa fi àti ìjà tí mo wá sí ibi tó nira. Àmín. Ọ̀ṣẹ́ ṣẹ̀rọ̀ṣẹ̀rọ̀ fún máa lẹ́ni tó máa ń jẹ́wọ́ fún. Ṣé rí lóòótọ́ àti lódodo? Ọmọ Ọláyínká tá à ń sọ̀rọ̀ yìí, ọmọ ọ̀dọ́ mi tó ti kú tó pẹ̀lú èmi káàkiri mo mọ̀ dáadáa ọmọ ọ̀dọ́ mi. Ọmọ mi ọkùnrin ó ń bá ọmọ yìí ní àjọṣepọ̀. Èṣù wá lèmi náà wá padà bá ní àjọṣepọ̀ ó wá di oyún. Bó ṣe wá lóyún mo wá wò pé ọmọ tí èmi ti bá lájọṣepọ̀ kò ní dáa kí irú ọmọ yìí kó padà bímọ fún ọmọ mi ojú òun la máa fi wòra wa. Ìyẹn ló wá jẹ́ kí èmi àtọmọ mi kájọ lè dí àkópọ̀ ìwé ká ra oògùn ká fún oògùn tọmọ mi wá ní lọ ra wa tó wá fèmí tèmi fún tó lò oògùn yìí lọ wá lò fún ìgbà tó wá lò oògùn yìí ló wá pa àmọ́ kò ṣeé sọ fún wa pé ká lọ sọ fún àwọn èèyàn ẹ̀ pé tó oògùn yìí ó ti pa ọmọ ẹ̀ kódà ẹ̀gbọ́n àbí bàbá ẹ̀ ló pè tí ẹ náà tún bẹ̀rẹ̀ sí bá wa lé ní kò tún ní kọ́ lọ pa òun náà dànù òkú ẹ̀ tó wá sọ fún dànù pé wọn ò rí mọ́lẹ̀ òun ló wá bẹ̀rẹ̀ sí ní ìyọ̀sìn káàkiri kọ́lọ́kùn dáre ṣèjì. Ọlọ́run adáre ṣèjì o. Ẹkúnlẹ̀. Olúwa Ọlọ́run àlàyé kábíyèsí ọba tí ẹ̀rẹ̀ kárí ayé ọ̀bàbà tí ń gba láàrin ọmọ ẹ̀rọ bá gbájú ẹ̀ lẹ́yìn ó wá jẹ́wọ́ ẹ̀ṣù ẹ̀ Olúwa bá òkú tó lé káàkiri máa kò lè káàkiri mọ́ máa kò lè káàkiri mọ́ jẹ́ kó bá tiẹ̀ jẹ́ kó lọ sunu gbàgbé yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa. Òkú kò tún lé káàkiri mọ́ tó bá tún lé káàkiri ìráfọ́ rẹ̀ mi ní ó ti lọ sunu gbàgbé bóyá ìwà yẹn kò lé káàkiri mọ́. Ṣé rí ní àárọ̀ ọ̀la bàbá ṣe ń parí ìṣòro ní àárọ̀ ọ̀la ń bì ilé yín la máa dé sí ó ti ẹ wá gbìyànjú kẹ́ jẹ́ káwọn ẹbí yín ọmọ ọ̀dọ́ yín ni o wọn bá jẹ́ fámìlì yín ẹ jẹ́ kó wà ní àyíká nítorí pé omi tá a bá gbé wà ìdúpọ̀ la máa wọn sí ní ara ogun á lè ṣẹ́ ogun lè máa dàrú mú ó ti rí lọ ti ṣe bẹ́ẹ̀ àlàáfíà ní fọwọ́ lọ́wọ́. Lọ́kùn bá ṣe tán gbogbo owó ni wọ́n fi ń gbà wọ́n ṣe tán. Àìsàn máa wọ̀ ọ́ fẹ́ láti fún ni ẹ máa wọ̀ ọ́ ẹ ṣàbàmì kọ orúkọ yẹn báyìí sí ẹ bá mi kọ báyìí kọ sọ wa pẹ̀lú
Sùúrù ẹni sùúrù àpàdé máa jáde wọn máa set gbogbo kìíní. Ẹni sùúrù ṣe é mọ́ pọ́ sí mi ni. Ẹni sùúrù jàre ẹ kàn ń ṣèyàn gàràgàrà ni. Police. Pastor. Ò ṣe mi ò ṣe pastor kẹ ojú mi dáadáa. Torí kọ́ wọ́n lè bá yín lẹ́kì mọ́mọ́ pretend bẹ́ẹ̀. I'm a police officer and I'll voice me there. Ṣé rí lóòótọ́ àti lódodo? Ọmọ Ọláyínká tá à ń sọ̀rọ̀ yìí, ọmọ ọ̀dọ́ mi tó ti kú tó pẹ̀lú èmi káàkiri mọ́ ọmọ dáadáa, ọmọ ọ̀dọ́ mi. Ọmọ mi ọkùnrin ó ń bá ọmọ yìí ní àjọṣepọ̀. Èṣù wá lèmi náà wá padà bá ní àjọṣepọ̀. Ó wá di oyún. Bó ṣe wá lóyún, mo wá wò pé ọmọ tí èmi ti bá lájọṣepọ̀ kò ní dáa kí irú ọmọ yìí kó padà bímọ fún ọmọ mi ojú òun la máa fi wòra wa. Ìyẹn ló wá jẹ́ kí èmi àtọmọ mi kájọ lè dí àpòpọ̀ wípé ká ra oògùn ká fún oògùn tọmọ mi wá ní lọ ra wa tó wá fèmí tèmi fún tó lò. Oògùn yìí lọ wá lò fún nígbà tó wá lò fún oògùn yìí ló wá pa àmọ́ kò ṣeé sọ fún wa pé ká lọ sọ fún àwọn èèyàn ẹ̀ pé tó oògùn yìí ó ti pa ọmọ ẹ̀ kódà ẹ̀gbọ́n àbí bàbá ẹ̀ ló pè tí ẹ náà tún bẹ̀rẹ̀ sí bá wa lé ní kò tún ní kọ́ lọ pa òun náà dànù òkú ẹ̀ tó wá sọ fúnra dànù pé wọn ò rí mọ́lẹ̀ òun ló wá bẹ̀rẹ̀ sí ní yọ̀sí lè káàkiri kọ́lọ́kùn dáre ṣèjì. Ọlọ́run adáre ṣèjì o. Ẹkúnlẹ̀. Olúwa Ọlọ́run àlàyé kábíyèsí ọba tí ẹ̀rẹ̀ kárí ayé ọ̀bàbà tí ń gba láàrin ọmọ ẹ̀rọ bá gbájú ẹ̀ lẹ́yìn ó wá. Láti ẹ ti fọ́pọ̀ bọ́ pípọ̀ ìwọ̀n ti mú ìtọ̀tọ̀ yọ náà. So you are under arrest chief. Oya move. Ẹ̀ṣọ́ ìkọlẹ̀ mi dáàdì lọ kí ló kọ police station bẹ̀yẹn báyìí. It's question. Postal pressure. Dad! Bọ́lájí. Dad! Bọ́lájí. Ẹ ti fọ́pọ̀ náà. ọmọ tẹ máa sọ bíbá yìí o kẹtẹ bá ti sọ níbí a máa lọ ìgbésí ní kóòtù. wàhálà kí ló ṣẹlẹ̀ láti mọ̀ pé odò dáyàdọ̀ mi máa gbé lẹ́nu kí ló dé. àti sọ̀rọ̀ ní ìbàgbọ́ ọlọ́pàá wà ká àti sọ̀rọ̀ àgbègbè bẹ́ẹ̀ má lọ wá àti sọ̀rọ̀ rárá. kí ló ṣẹlẹ̀ náà láyé farabalẹ̀ náà ó ti mú wa náà ló lè fà pa òbí náà ṣàníwọ̀ náà kó dẹ̀ lè pa wá tó ló má pa ó má ṣe òun. ó fẹ́ kí n fún ẹsẹ̀ dáadáa. Ṣàlàyé ti fẹ́ ti mọ̀ pé làwọn bá wà wàhálà ìwà lọ sẹ́wọ̀n ní ló ṣẹlẹ̀ wá. Stand up, girl. Move. Yes, I'm Ọ̀gbẹ́ni ní ṣo. Forget.